kan ní àná wọ́n arrest àwọn bòròró. Yes. Nígbà wọ́n arrest àwọn bòròró yẹn instead kí àwọn bòròró kí wọ́n ṣàlàyé pẹ̀lú àbòrò yẹn wọ́n mú àwọn èèyàn wa yẹn àwọn ọ̀gá ní ọ̀dìtẹ̀. Inú ẹ̀ farabalẹ̀. Àmọ̀tẹ́kùn arrest bò. Àwọn ráyà arrest bò. Kí náà wà arrest bò. Ok, olóko wa fẹjọ́ sùn pé àwọn pé àwọn bòròró jẹ olóko. Complainant wà. Ó wà. Pé bòròró jẹ oko. Ó jẹ oko òun. Ok. Nígbà tó wá ló jẹ oko òun àwọn àmọ̀tẹ́kùn wa lọ bá a mú. Níbo ni ibẹ̀? Níbi environment Gàmbàrí yìí náà. Ní Gàmbàrí. Ok. Malicious damage. Ok. Nígbà wá di ní àárọ̀ yìí Ok. wọ́n wá pè wá pé instead Ṣé lánàá ni issue yẹn ṣẹlẹ̀. Ok. Ok. Nígbà wá di ní àárọ̀ yìí tó wá tó nǹkan bíi 10:30 wọ́n ṣàǹkó àlùmọ́lẹ́ pé Ta ló ń pè yín? amúwà Jẹ́nyọ̀. Ta ló ń pè yín yẹn? Jẹ́nyọ̀ ó jẹ́ àmọ̀tẹ́kùn wa tọ́lọ̀ arrest Fúlàní yẹn. Ok. So investigate kìíní ẹ yes. Tó investigate wọ́n pè wá pé àwọn ọlọ́pàá dìbò dé òun o wọ́n fi òun lẹ̀ o àwa ní kíkọ́ sì mọ́ ṣe sùúrù. Nígbà tó wá tó nǹkan bíi 11 tí wọ́n sì láwọn sì tó wà bẹ̀ náà tó wọ́n sì dìtẹ̀ àwọn kalẹ̀. Ṣé àwọn mélòó náà dìtẹ̀? Àwọn méjì. Jẹ́nyọ̀ àti Tani. Jẹ́nyọ̀ àti Ọlátúnjí Máyọ̀wá. Pẹ̀lú Mẹ́ṣì. Ṣé mo lè rọ Ọlátúnjí Máyọ̀wá yẹn? Ọ̀nà wà ní wọ́n ti kó wọn lọ sí area command àti. Àwọn méjèèjì. Agbẹ́ pẹ̀lú ẹgbà tá a wá débẹ̀ ní wọ́n tún wá Jẹ́nyọ̀ yẹn tá a ti ń sọ̀rọ̀ òun jáde sí wa ẹni tá a wá dìjọ lọ wọ́n tún wá mú ẹnìyẹn náà. Now Ọlátúnjí Máyọ̀wá àti Jẹ́nyọ̀. Ni wọ́n kọ́kọ́ mú síbẹ̀. Àwọn náà ti tẹ̀ látànà. Bẹ́ẹ̀ni. Àbí? So nígbà wọn ti tẹ̀ wọn látànà. Ok. Àwa lọ bẹ̀ ní nǹkan bí. Kí ni wọ́n ní sáwọn ẹ̀rọ àwọn yẹn kí náà ṣe? Àwọn ní wọn ò lẹ́ òfin láti lọ mú àwọn bòròró tí wọ́n jẹ oko yẹn. Wọ́n ní àmúrọ̀bà ni wọ́n ní kí wọ́n máa mú pé wọn ò lófin láti lọ mú àwọn jẹ oko pé àwọn àmúrọ̀bà ni wọ́n ní kán lọ máa mú kì í ṣẹni tó bá jẹ oko. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Àwa ní pé kí wọ́n rìlíìsì àwọn ènìyàn fún wa. Ẹ farabalẹ̀. So ńgbà tí ẹ̀yin gbọ́ ẹ̀yin wá lọ bẹ̀ láàárọ̀ yìí. Àwa lọ bẹ̀ láàárọ̀ yìí. Ẹ̀yin mélòó lẹ rọ? At least àtọkàn bíi méje. 7 amos abi. Bẹ́ẹ̀ni. From where? From Surulere. From Surulere. Ok. Nígbà tẹ́ débẹ̀ ńkọ́? Nígbà tá a débẹ̀ station guard tá a bá ń bẹ̀ ó ní ká sọ̀mìtì ìbọn wa wọn náà lè sọ̀mìtì yẹn. Mo ní àwọn tí wọ́n gbébọn lọ́wọ́ kí wọ́n dúró sí abẹ́ẹ̀gì. Good. Àwọn tó gbébọn lọ́wọ́ nù yín àwọn dúró sábẹ́ẹ̀gì. Mo rí kan dúró sábẹ́ẹ̀gì. Ok. Pé èmi fẹ́ rí DPO láti bá wọn sọ̀rọ̀. Ok. Kí lorúkọ tí? Aráwìyé. Aráwìyé Síkírù Láì. Ok. So ẹ̀yin lẹ́yìn fẹ́ rí. Mo ní mo fẹ́ rí DPO èmi àti Seneca di àjọ ń sọ̀rọ̀. Ok. Ibi tẹ́mi àti Seneca yẹn ti ń sọ̀rọ̀ torí mi ò dá DPO yẹn mọ̀ wọ́n kàn jáde wá. Wọ́n jáde wá láti inú ilé ni. Wọ́n láwọn gbọ́ wípé aláfẹ́ wá pa àwọn ọlọ́pàá wọ́n jábọ̀ gbà lọ́wọ́ ọlọ́pàá kan tó wà níta. So ẹ sì ń discuss pẹ̀lú station guard mi ti dọ̀dọ̀ DPO gan. Okay. Mo discuss pẹ̀lú station guard. Discussing with the station guard. Okay. So DPO kan dé from nowhere. Ó kàn wá from nowhere. Wọ́n kàn já wọ́n sì já ìbọn gbà. Okay. Rushed in. Ó kàn snatch ìbọn. Àwọn gba ìbọn yẹn báyìí bó a ṣe rí tá a ti sọ̀rọ̀ àǹdíẹ̀ náà wọ́n kàn spray wa báyìí ni. Wọ́n kàn spray wa báyìí ni. Ṣé ẹni yẹn gan kó rà kàn sí bí ó kàn dẹ mọ́ ni. Ọ̀ntà tó rí pé ẹsẹ̀ yẹn ti kán.
èmi mélòó lẹ dúró yẹn. èmi nìkan ló sì kù àwọn yòókù ti jáde. ló mú mi pé nígbà tó spray yẹn. nígbà tó spray yẹn gbogbo wa wà ń bẹ̀. mo mí pé àwọn. àwa méje la wà ń bẹ̀ àwa mẹ́fà wà ń bẹ̀ gẹ́sì kan tó wà nù wa wọ́n wà níta woman yìí wà ní àárín wa tó sì kejì wa àwọn wà níta pẹ̀lú ọkọ̀ níta. Okay. nígbà tí ó wá rí bẹ́ẹ̀ yẹn tí àwa rọ́ọ̀sì ẹnìyẹn sínú ọkọ̀ tán ni wọ́n á padà wá mú ẹnìkan sínú àwa méje tá a lọ yẹn tí wọ́n á nọ́ọ̀kì ẹ̀ pẹ̀lú màsín wa ni wọ́n á gbé wọnú station wọ́n sì gba ìbọn owó ẹnìyẹn. MTU kò sí nǹkan mú. wọ́n wá yẹ̀wò wọn bá nǹkan kan nù ìbọn yẹn tó rà lóòdù gbogbo nǹkan tá a gbé lọ́wọ́ àlóòdù ẹ̀ gbogbo ìbọn tá a gbé lọ́wọ́. Finance mú Eskaya. Okay. Ọlárìbí Eskaya kódà kò tí ẹ fẹ́ tọrọ tí o náà ti escape o ti bọ́ sí tì wọ́n fi ìbọn náà wọ́n fi mú o náà dúró at least wọ́n rìn tó 7 round wọ́n tó lé mú wọ́n tó gba ìbọn ọwọ́ ẹ̀. wọ́n pọ̀ sú ẹ̀ ní. wọ́n pọ̀ sú ẹ̀ ní ẹ kì í ṣe inú station wọ́n ti mú o ti bọ́ sí other side. wọ́n láwọn recognize wa pé kí ni. ẹ̀yin ẹ̀ ṣáà ń tó ṣẹlẹ̀ yẹn ẹ̀ má wọlé.